bẹ́ẹ̀ ni mà. Lẹ́yìn mo ti ṣègbéyàwó báyìí ti ṣe bí ọdún 12. Bẹ́ẹ̀ ni ọdún 12 sẹ́yìn. So láti ìgbà tí mo ti ṣègbéyàwó ọmọkùnrin náà ni mo ti bí. Yes ma. Láti ìgbà tí mo ti wá rí ọmọkùnrin, èmi àtọkọ mi nínú ìtọ́jú nǹkan tó jẹ́ pé máa ń fóbìnrin. Yes So ma. títí tó jẹ́ pé tó bá di pé fọwọ́ kàn mí báyìí, tí n bá tí mo fi àkáàtì ẹ̀sùn tí n bímọ ní ìlọ́mọ rẹ̀, kò já bíbí kò jọ̀kan, kò ní dá mi lóhùn. Yes ma. Kò dà sí pé èèyàn ń bẹ̀bẹ̀. Ìgbà tí mo bímọ àkọ́kọ́ yìí tí mo wà ní oyún, táwọn lọ sípò àtọ́pẹ́ ìwọ àtọ́pẹ́ máa tún mọ́ra yín, màá bẹ̀rẹ̀ pẹ̀lú náà. Títí pẹ́pẹ́ tí mo fi bímọ yẹn, kò ní orí tí a bẹ. Nígbà tó ti di ọmọ pé ọdún márùn-ún màá máa bẹ̀rẹ̀ kò ní dá mi lóhùn. Kí lẹ fẹ́ lórí ètò? Kí lẹ fẹ́ lórí ètò mà? Nǹkan tí mo fẹ́ ni wípé ó ń fáwọn obìnrin káàkiri nípa tó kọjú ẹ̀mí ìjọ ọ̀pọ̀ tó ti fún mi ní ìgbìmọ̀ náà tí mo lọ sí ìtara rẹ̀. Okay. Náà ọmọ kan ló ṣì wà lọ́wọ́ nínú ilé afẹ́ra ló dá lóhùn. Sọ̀rọ̀ oríṣiríṣi ọwọ́ bẹ̀rẹ̀ tó ń tọ́jú ilé oorun ṣe. Ìgbọ̀n tán tó bá di ká súnmọ́ra tó ń tẹ ìgbìmọ̀ tó kò gbà. Sọ̀rọ̀ ní ìmọ̀ nǹkan tí mo lè ṣe láàárín rẹ̀. Marriage yẹn ti pé ọdún 12. Ọdún 12. Ó nígbà kan láàárín. Ṣọkọ yín níyàwó mi mà. Kò níyàwó mi rárá, ṣùgbọ́n nígbà kan tó jẹ́ pé aṣọ wedding ló gbé fún girlfriend rẹ̀. Tí ìyẹn tán ti jọ jáde lọ. Ìgbà tí mo wá aṣọ yẹn tí mi ò rí, nígbà tí mo wá máa complain tó gbá aṣọ yẹn wá, mo ní láti lọ faṣọ yẹn tọrọ. Fẹ́ tó mo ká aláìmọye. Wọ́n gbé aṣọ wedding fún ọkọ fún girlfriend wọn. Bẹ́ẹ̀ni. Ṣọkọ yín ní bàbá àti ìyá ṣó láwọn ẹ̀gbọ́n. Bẹ́ẹ̀ni ó ní. Láàárín yẹn mo sọ fún ìyá ẹ̀ pé nǹkan báyìí lọmọ wọn ṣe kán pé kán bá sọ̀rọ̀. Ṣùgbọ́n mi ò rí yàtọ̀. Kí ni èjì yín mà? Nínú ilé 43 nínú ilé báyìí àti sọ̀rọ̀ bí àbí stranger láti máa ń ṣe. Máa ṣe máa bẹ́ẹ̀ kí a jẹ́ ká sọ̀rọ̀ ká tẹ̀ ní kó fún wa látẹ̀ńṣọ̀n. ẹ lò mà ẹgbọ́ tèmi ilé yìí ò ní dàrú ọmọ kan tẹ bí yẹn adìrún àdìgbà ẹ tún máa rí sí ẹ ṣàmì o Ọlọ́run nílé yín káàkiri o pẹ̀lú agbára Ọlọ́run Ọlọ́run ní dá yín láàmú ẹ ti wà lé 43 báyìí àbí. Bẹ́ẹ̀ni. Ẹ gbọ́ tí mo fẹ́ sọ fún yín mà á lè dákẹ́ ẹ gbọ́ mi yé dáadáa ẹni pé ẹjọ́ wà nínú ilé kálukú ń lọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ gbọ́ tèmi o ẹ jọ̀ọ́ ẹ ṣe sùúrù pẹ̀lú ọkọ yín dáadáa inú ń bí yín pẹ̀lú ọkọ inú ń bí yín sí ọkọ yín èyí tó dẹ̀ bí yín sí ọkọ yín yẹn tó ti yé yín mà ẹ̀yin ló máa affect kò lè affect ọkùnrin yẹn ẹ gbọ́ tèmi mà inú ń bí yín sí ọkọ yín ẹ try láti wà submissive sí ọkọ yín ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ ṣe sùúrù pẹ̀lú ẹ̀ kò dákẹ́ ẹjọ́ kí ọkọ máa ṣe tiẹ̀ kí àwọn máa ṣe tiẹ̀ náà ẹ̀yin ni kẹ́ ẹ bí ọkọ yín ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ tún ẹ gbọ́ tèmi ẹ bẹ̀ ẹ tún wá àyàn sí ẹ tún bẹ̀ náà ni o tí ọkùnrin bá wo 70 bàbá alẹ́gbọ́n tó ń pèsè orí ètò lé 70 fún ọ̀yẹn wọ́n sì ń yáta o wọ́n sì lè bímọ o tó ti yẹ yín o àwọn máa ń pèsè orí ètò tẹ́yìn náà ń gbọ́ yẹn o ìtẹ́pẹ̀ reality of life lẹ́ ń gbọ́ lẹ́nu bàbá yẹn bíbélì àsìkò rẹ̀ kọ́fì yẹn lẹ̀ náà òótọ́ ọ̀rọ̀ báyìí ṣe ni wọ́n ti ń sọ fún wa tá à ń gbọ́ yẹn torí wọ́n ti lábẹ́ kọjá tiwọn ẹ wá gbogbo ọ̀nà tí a yóò fi padà sínú ilé yín bẹ̀ yẹn ṣó ti yẹ yín mà máa wá sọ gbólóhùn kan fún yín bóyá ẹ ti ṣe kò sọ́kùn tẹ máa ṣe bẹ́ẹ̀ fún tẹ bá kó mẹ́wàá jọ tipátipá nìkan bẹ̀ ní braybox ò ní gbé carbon mọ́ obìnrin yẹn lọ́wọ́ ẹ mọ̀ ṣe ọkọ yín ṣé mo ń sọ̀rọ̀ ṣé ń gbọ́ mi arábìnrin ẹ mọ̀ ṣe ọkọ yín obì tí bá ń ṣọ́ ọkọ kò lè ní happy home ẹ rí i pé ẹ dispute ọ̀rọ̀ tí mò ń sọ ń sìn ẹ má ṣe ọkọ yín ẹ ní ìdí ẹ mọ̀ débi fún ọkọ yín ẹ ní ẹ ṣàgbọ́ tèmi ẹ mọ̀ débi fún ọkọ yín ẹ ní ìdí ẹ ṣé ń gbọ́ mà ẹ ní gbogbo ibi tẹ́ ẹ lọ yẹn pátá a mọ̀ bàyín lọ́kàn jẹ́ ẹ mọ̀ ṣìwàwù sí ọkọ yín ẹ dẹ̀ mọ̀ jẹ́ ń tàn yín ọkọ ẹlòmíì gan inú ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ti níyàwó mi ń ta ń tiẹ̀ ti ń bímọ fún un. bíbí mo kà dáàyè kan
wọ́n ní ọlọ́gbọ́n obìnrin ó fi ọgbọ́n kọ́ lé ẹ̀ ṣé mo gbádùn yín àbí bẹ́ẹ̀ kọ́ ó fi ọgbọ́n kọ́ ilé tiẹ̀ aṣíwèrè obìnrin òun fakọ sí ti ó dá lérú ó lé ọkọ bọ́ta ó rìn pọ́kọ̀ ò ní níbi tí ó ẹ gbà mí. àwọn bàbá yìí 74 lẹ́ ń gbọ́ sí yẹn tó ní pọ́n kúrò nílé 70 wọ́n náà kúrò nílé bọ́lá ṣe wáyé ọkùnrin nìyẹn ó tiẹ̀ sì dá abẹ́ẹ̀ tó wáyà wa bẹ́ẹ̀ yẹn tá a nírú grace bẹ́ẹ̀ yẹn wàhálà tá a ṣe nu ayé pẹ̀ fún ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìyá wa àtìyàwó wa àtàwọn ọmọ yẹn náà wàhálà yẹn náà pọ̀ náà tá a bá gbàgbẹ́ yẹn náà gbádùn grace tí Ọlọ́run fún ọkùnrin inú ayé náà kò léèwọ̀ ẹ lọ fi ọgbọ́n tó ilé yín ẹ mọ́ lo agídí ẹ mọ́ sọ̀rọ̀ àsọbàjẹ́ ẹ fọgbọ́n lọ tó ilé yín máa ṣe ń gbọ́ máa. ó nígbà kan tó jẹ́ pé ó máa ń fi nǹkan bá mi sùn tó jẹ́ pé nínú ilé mo ní láti rí ìkòkò kan nínú ilé tó ti yé yín báyìí tó jẹ́ pé nígbà tí mo wá rí ìkòkò yẹn láti sọ fún mi kí ni tó fi ń bá mi sùn torí tó bá ti fẹ́ bá mi sùn gbà yẹn kí ni yẹn máa rùn mọ́ ìgbà tí mo wá lọ rí ìkòkò yẹn di tó fi pamọ́ sí gbogbo mi ṣe sọ pé kí ni mo ṣe fún ẹ ṣé o fẹ́ lò mí ṣé o fẹ́ lè mọ kò sọ nǹkan kan. arábìnrin ó tọ́dún mélòó oṣù mélòó ọjọ́ mélòó máa tẹ́ rí kòkò yẹn ń bẹ̀ tí fi ń bá yín lájọṣepọ̀ máa. ó ti pẹ́ ọ̀ á ti tó bí ọdún mẹ́rin. ta lẹ sọ fún láti gbà yẹn máa. ta lẹ sọ fún ẹ̀ lẹ sọ fún. ẹ̀gbọ́n mi. kí náà wá sọ fún yín ẹ̀gbọ́n yín yẹn ṣọkùnrin àbóbìnrin. ọkùnrin. kí ni ẹ wá sọ fún yín kí ló sọ. wọ́n ṣàmú mi lọ ṣọ́ọ̀ṣì pásítọ̀ wọ́n pè fún mi. ọtán síbí àbí ẹ nílò àti sọ fẹ́ gbọ́n yín àwọn èèyàn ẹ̀gàn ló yẹ kẹ́ ẹ sọ fún àwọn èèyàn ẹ̀ lẹ́ẹ̀sọ fún iṣẹ́ ẹ̀gàn tí ilẹ̀ máa sọ fún. ẹ sọ tó bá ní bàbá ẹ sọ fún bàbá ẹ tó bá ní ìyẹ́ sọ fún ìyẹ́ ẹ tó bá lẹ́gbẹ̀ẹ́ ẹ sọ fún àwọn ẹ̀gbẹ́ ẹ kì í ṣe pé fámìlì tí ilẹ̀ máa rojọ́ fún. ní tèmi àsọ lélẹ̀ ṣẹ́ẹ̀ṣì lọ́ọ̀fọ̀kọ́ yín abẹ́ lọ́ọ̀fọ̀kọ́ yín mọ́. ṣẹ́ẹ̀ṣì lọ́ọ̀fọ̀kọ́ yín abẹ́ lọ́ọ̀fẹ̀ mọ́ máa. mo ṣì wà nù ilé ẹ̀. ṣẹ́ẹ̀ṣì lọ́ọ̀fù abẹ́ èèyàn lè wà nù ilé yẹn kí èèyàn má lọ́ọ̀fù èèyàn náà àìmọye irú ẹ̀ dáadáa. mo sì nífẹ̀ẹ́. aha good gbogbo ọ̀nà tẹ́ ẹ bá san pátápátá tí yóò bá fi ní dàrú tán yanyan ni kẹ́ ẹ lọ san báyìí ẹ pe ọkọ yẹn kúnlẹ̀ kẹ́ ẹ bẹ̀ kẹ́ ẹ di lẹ́sẹ̀ mú kẹ́ ẹ ṣàdúrà fún kẹ́ ẹ kẹ́ lóríkè gbogbo pẹ́pẹ́ àti fúrú tẹ́ ẹ ṣe rí ìgbésí ayé yín ẹ ṣe báyìí ní ìsìn náà káwọn ọ̀rọ̀ kan fi jáde lẹ́nu ẹ̀ ṣó ti yé yín mà kẹ́ ẹ jẹ́ kó yé bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ ibi tẹ́ ẹ bá dé àti ibi tẹ́ ẹ bá lọ ẹ sọ èjì tí yín fún ẹ sọ èjì tí ẹ náà fún ṣọ̀rọ̀ mi ti yé yín ìtàn pé marriage nìyẹn